báwo ni ìbá ṣe dùn tó kí Ọmọyẹlé máa lọ níwájú, kí Very Dark Man tẹ̀lé, kí Bílọ́ọ̀dù tẹ̀lé, kí olóyè Sunday Igboho tẹ̀lé, àti ẹ̀yin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láàrin ìlú tí ẹ lórúkọ. Kẹ́ sọ fún ìjọba wípé ẹ̀yin ìjọba wa ìyà ń jẹ àwọn ọmọkùnrin ilẹ̀ lè bá wa ṣe fún wọn. Tí gbogbo àwọn tó gba tí ń dẹ̀ tẹ̀lé yín, ìjọba máa gbọ́ sí yín lẹ́nu. Nǹkan kan wà ní ẹ̀yin aráalé, ọba Solomon mà ti jáde lórí ọ̀rọ̀ Sowore àti VDM o. Ọba Solomon náà tún sọ̀rọ̀ nípa Sunday Igboho àti ìjà tó wà láàrin Bílọ́ọ̀dù àti Very Dark Man. Ẹ jẹ́ á gbọ́ ohun tí ọba Solomon ń sọ, àwọn ọ̀rọ̀ tí ọba Solomon ń sọ, ẹ jẹ́ á gbọ́. Kẹ́ ẹ dẹ̀ má gbàgbé, ẹ máa bá wa subscribe sórí YouTube channel ẹ wa. Ẹ bá wa subscribe sórí YouTube channel King Fact Gist TV. Òun lẹ́wà yìí o. Ẹ gbọ́ ohun tí ọba Solomon tí wọ́n sọ. Amẹ́ríkà tí ẹ ń lọ, ẹ kàn ń gbọ́ ni kò yé yín. America is the best country. Kí ló sọ wọ́n di bẹ́ẹ̀? Kọ́kọ́rọ́ kan wà ńbẹ̀ tí ẹ kàn ń gbọ́ tí ẹ ò sì ṣẹlẹ̀ lórí. Kí ni kọ́kọ́rọ́ náà? United States of America. United. Ṣebí ẹ̀yin ọ̀dọ́ tó yẹ kẹ́ gbé wa délẹ̀ lérílẹ̀ tó bára yín jà yìí. Nígbà tí àwọn èèyàn fẹ́ kọ́lé dé òkè ọ̀run nínú Bíbélì, èdè àìyedè la gbé sí wọn láàrin. Bíbélì sọ wípé ẹ jẹ́ ká sọ̀kalẹ̀ lọ ká lọ síbẹ̀ ká da èdè wọn rú. Nígbà tó ń ti da èdè wọn rú kọ́, nígbà tí VDM ti rìn lọ́tọ̀, tọ́mọyẹlé ti rìn lọ́tọ̀, ta ló dẹ̀ fẹ́ jà fún wa ní Nàìjíríà? Kò sí. Ọmọyẹlé Sowore àgbà níyìn. Ẹ ò ní ìdàtí fún Very Dark Man léṣe kankan. Very Dark Man orí ọ̀fẹ́ lórí gbà. Wọ́n wọ ọjọ́ orí mọ́ nǹkan tó bá ń ṣe. Nǹkan tó yẹ kí ẹ̀yin kó jẹ ẹ̀yin méjì lógún tó bá jẹ́ pé Nàìjíríà lẹ́ ń jà fún lóòótọ́ àti lódodo, tí ò bá jẹ́ àpò yín lẹ́ ń jà fún. Òun ni kí ẹ̀yin méjì corporate láti bá ìjọba sọ òtítọ́ ọ̀rọ̀ nípa ìyà tó jẹ mẹ̀kúnnù, nípa kidnapper tó ń gbé àwọn ènìyàn, nípa bandit tó jẹ́ kí àwọn ènìyàn sinmi. Nǹkan tó yẹ kẹ́ máa ṣe nìyẹn. Ṣùgbọ́n ìgbà tẹ́ ti wá ń jà yín nísìnyí, ẹ ti fi yé wa wípé kò sí ọjọ́ ọ̀la fún wa mọ́ ní Nàìjíríà, wípé àpò yín lẹ́ ń jà dùn. Tó yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ̀yin ọmọ Nàìjíríà, Bíbélì sọ wípé ìgbẹ́kẹ̀lé ènìyàn asán ni. Kì í ṣerú VDM ló yẹ kó máa jà, kì í ṣerú Ọmọyẹlé Sowore ló yẹ kó máa jà. Tí ẹ̀yin méjì bá ti ń jà, á jẹ́ wípé kì í ṣe Nàìjíríà lẹ́ ń ṣiṣẹ́ fún, ẹ̀ ń ṣiṣẹ́ fún ara yín. Gbogbo ẹ̀yin movement, Ratel movement, ẹ pé ọ̀gá yín kẹ́ bá sọ òtítọ́ ọ̀rọ̀. Gbogbo ẹ̀yin tí ẹ ń tẹ̀lé Ọmọyẹlé Sowore, ẹ pé ọ̀gá yín kẹ́ bá sọ òtítọ́ ọ̀rọ̀. Ẹ come together, ẹ cooperate, ẹ fèsì nǹkan tó yẹ kẹ́ fèsì. Tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí, àwọn ọmọ Nàìjíríà tó bá ní ọpọlọ, tí kì í ṣe àwọn tó ń tẹ̀lé ẹnu, tí kì í ṣe àwọn tó ń tẹ̀lé cloud, ó yẹ kó máa fúnra díẹ̀díẹ̀ wípé ó yẹ kó yẹra fún yín torí pé àpò yín lẹ́ ń jà fún. Tó bá yẹ pọ̀ ọ̀rọ̀ Nàìjíríà jẹ yín lógún, kì í ṣèjà lókùn yín kùn. No matter what tó bá lè ṣẹlẹ̀ láàárín yín, ẹ pera yín kí ẹ fi ìfẹ́ parí ẹ̀. Kẹ́ máa bú, kẹ́ máa sọ̀rọ̀ síra yín lórí íńtánẹ́ẹ̀tì kí ẹ̀yin méjì yìí tẹ́ jẹ́ òpó ní Nàìjíríà yìí, ìtìjú ni fún ẹ̀yin méjèèjì. It's a shame to two of you. Gbogbo ẹ̀yin Ratel tí Ọmọyẹlé bá ti post, ẹ lọ síbẹ̀ ẹ lọ bú. Gbogbo ẹ̀yin Ọmọyẹlé tí Very Dark Man bá ti post, ẹ̀yin náà ẹ lọ síbẹ̀ ẹ lọ bú. Gbogbo yín pátá aláìnírònú ara Galatia. Tí ẹ bá nírònú, ó yẹ kẹ́ bọ́gà yín sọ̀rọ̀ wípé ọ̀gá, ẹ má yẹ kéde mú wa, ẹ má yẹ kẹfún mú wa. Àgbà máa ń gbà ní pé VDM kó bá sọ̀rọ̀. Ẹ ló àbúrò má bínú tí kò ti bá ṣe tí ò bá right. Wá báwo la ṣe máa mú Nàìjíríà lọ síwájú. Gbogbo ilẹ̀ máa ń sọ lórí post yìí náà. Àwọn tó ti ṣèjọba láti 1960 àwọn náà ló sì wà lórí yìí, wọ́n máa wà bẹ́ẹ̀ nígbà tó jẹ́ wípé ẹ̀yin ọ̀dọ́ tó yẹ kẹ́ wà united láti gbé Nàìjíríà lọ sí next level, ẹ̀ ń bára yín jà. Ẹ̀ ń fi Nàìjíríà ṣe content. Ẹ̀ ń fi Nàìjíríà ṣe get followers. Ẹ̀ fi ṣe monetization. No, it's not supposed to be like that. Torí àwọn èèyàn ń pè mí lọ́tọ́ lọ́sọ̀ ọba Solomon ẹ̀ dá sọ̀rọ̀ yìí ni. Kí ni mo fẹ́ dá sí? Kí ni mo fẹ́ sọ? Ojú tì mí. Ṣé kí wọ́n máa sọ pé Very Dark Man ọ̀gá ni, kàbí kí wọ́n máa sọ pé Ọmọyẹlé Sowore ẹnu fẹ́ wà lẹ́yìn ẹ̀? No! The ability of Nigeria is united, corporate. Gbogbo ẹ̀yin tí ń bára yín jà activists yìí,
tí ẹ bá ń bára yín jà lọ báyìí ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ fúnra sí wọn, they are instruments of politicians. They are not for you people. Tó bá jẹ́ pé bọ́ bá ṣe bára yín tó bá pera wọn sí àfiyèsí tí Ọmọyẹlé Sowore àti VDM tó bá come to order kan cooperate kan work together ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ fúnra sí àwọn méjèèjì. They are instruments of politics to be distracting you so that kẹ́ má lè focus àwọn kò tẹ́ kẹ́ focus. So mo gbà yín lámọ̀ràn lẹ́ẹ̀kan sí Very Dark Man Ọmọyẹlé Sowore ẹ para yín pọ̀ kẹsìra yín lọ́kàn. Olóyè Sunday Igboho tabari kan tọmọlé Sowore ṣe fún yẹn má bínú ẹ síra yín lọ́kàn. Àwọn ọ̀rọ̀ tó bá dẹ̀ kẹ́ sọ tó lè da ìlú ẹ má sọ. Be Lord bẹ́ẹ̀ ṣe lọ sí gbé snap picture sókè pé ẹ fi tajà it's wrong ẹ ti lo òfin. Very Dark Man má bínú. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin tí ẹlẹ́nu ní Nàìjíríà tí ẹ lórúkọ ẹ parapọ̀ kẹ́ gbógun ti ìwà ìbàjẹ́, ẹ parapọ̀ kẹ́ sọ òtítọ́, ẹ parapọ̀ kẹ́ sọ fún ìjọba wípé ìyà ń jẹ àwọn tálákà. Iṣẹ́ tí a rán yín nìyẹn. Ṣùgbọ́n tí ẹ bá ń fi ẹ̀mí àwọn èèyàn ta tẹ́tẹ́ gbogbo nǹkan tí ẹ̀dá bá ṣe láyé gbogbo ẹ̀ ló lérè o. So mo gbà ẹ́ níyànjú wípé jẹ́ kí àlàáfíà kó ṣe kíni kó jọba nípa bíbá ara yín jà lórí íńtánẹ́ẹ̀tì. Ọmọyẹlé Sowore and Very Dark Man, that means you are instrument of politician. Ṣùgbọ́n tẹ́ bá ti cooperate èyí fi hàn wípé lóòótọ́ a sì ní ọjọ́ iwájú rere ní Nàìjíríà. Èmi ni tí ní tòótọ́ Ọba Solomoni àgbáyé wọn ire o. Àbọ̀rọ̀lá ń sọ fọmọlúwàbí tó bá dénú ẹ̀ àdòdìdì. Ẹ̀yin ọmọ Nàìjíríà ó pẹ́ dẹ̀ ti wà nínú ìgbègùn ẹ wise ẹ gbọ́n ẹ má máa tẹ̀lé ẹ má máa tẹ̀lé cloud. Ẹ bá ẹni tí èèyàn bá rìn tó bá lè bá sòtítọ́ ọ̀rọ̀ ọ̀tá ènìyàn ló jẹ́. Àgbà àjà múragun lọ ire o. Ọ̀rọ̀ lẹ́gbọ́n lẹ́nu Ọba Solomon lórí aáwọ̀ tó wà láàrin Very Dark Man ìyẹn VDM àti Blord àti Sowore. Ìjà tó ń bẹ láàrin VDM àti Blord bákan náà ni Ọba Solomon sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Sunday Igboho àti Sowore o. Ọ̀rọ̀ la gbọ́ lẹ́nu Ọba Solomon. Ẹ̀yin aráalé kí lẹ̀yin náà rí sí ohun tí Ọba Solomon sọ gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ọba tó nóye ni. Kí lẹ̀yin náà rí sí ohun tẹ́yin náà bá rò ẹ bá wa fi sí abala comment section o. Kẹ́ ẹ jẹ́ ká mọ̀ kẹ́ ẹ dẹ̀ má gbàgbé ẹ máa bá wa subscribe sórí YouTube channel wa. Bá a ti mú àwọn update wá fún yín tá à ń mú ohun mèremère wá fún yín lórí YouTube channel wa yìí ìyẹn King Fax Gist TV òun lẹ wà yìí o. Ẹ má gbàgbé ẹ máa bá wa subscribe ẹ máa bá wa like ẹ máa bá wa comment ẹ máa bá wa ṣe ohun tí ó bá tọ́ lórí YouTube channel wa.